ilé ayé mà wá ga àṣẹ Wùmí ń kọ́lé pamọ́ Mohbad ò tí ì kọ́lé fún àwọn òbí ẹ̀ Wùmí dẹ̀ ń kọ́lé fún ìyá tiẹ̀ Wùmí tó ṣiṣẹ́ tó ṣàbọ̀ níbo tó ti rówó yẹn ẹ tún gbọ́ àṣírí tí Karimo tú ẹ jẹ́ bá mi fọ́lọ̀ péjì Ìjàre Adéọmọdé ló ń sọ̀rọ̀. So gbogbo ẹ̀yin alọ́ba tẹ bá ń gbọ́ mi ní wákàtí ọ̀wẹ̀ àbí tẹ ṣì máa gbọ́ mi ilé táṣànà sọ fún yín pé èmi tí mo wà l'Amẹ́ríkà ni mò ń kọ́ fún ìyá òun ìmọ̀ ń pa ẹ̀ èmi kọ́ o Àṣànà fúnra rẹ̀ ló ń kọ́lé yẹn fún ìyá ẹ̀ ẹ̀gbọ́n Àṣànà dẹ̀ ra blọ́ọ̀kì ẹyọ 7 ó fi sọ́pọ́ọ̀tì ìyá wọn gbogbo ìtókù Àṣànà ló gbé o òun ló kọ́lé yẹn o ìmọ̀ ń pa ẹ̀ o pé wọ́n ti sọ fún gbogbo yín pé mi ni èmi kọ́ ni mo kọ́ o mi mọ̀ ń pa ẹ̀ o ọ̀sẹ̀ tí ìyá Àṣànà máa wá bá mi l'Amẹ́ríkà kódà pé ó kù ọ̀túnla kan fò wá bá mi l'Amẹ́ríkà ìyá Àṣànà bẹ̀rẹ̀ sí ní send message sí mi pictures ni mo ní picture wo lélẹ̀ ìyá Àṣànà sọ fún mi pé ilé táwọn ń kọ́ ta ló ń kọ́ Àṣànà àti ẹ̀gbọ́n ẹ̀ ọkùnrin ló ń kọ́ fáwọn ó dẹ̀ pé Àṣànà mo ní Àṣànà wọ́n ló ń kọ́lé àti wà tẹ̀gbọ́n ẹ̀ ó ní rárá o ó ní ẹ̀gbọ́n òun ọkùnrin ó ní blọ́ọ̀kù 7 ó níbo nìyẹn ti fẹ́ rówó ìyẹn gan tó jẹ́ pé tó bá rí gbà lọ́wọ́ òun wá tún gbà ẹ ṣáwọn kéyàwó wọn yìí tó bá yá wá rí gbà tó bá tún sá lọ báyìí gbogbo nǹkan tó ń rà ẹlòmíì ara G-Wagon ara Mercedes tí ó bá tún sáfẹ́rẹ́ gbogbo ẹ̀ lọ́ máa tà tán máa tún fi jẹun tán wọ́n máa fi klọ́ọ̀bù tán ó ní blọ́ọ̀kù 7 péré ló rà síbẹ̀ ẹyọ 7 péré ló rà síbẹ̀ ó lóun lòun gbé gbogbo ẹ̀ ẹjọ́ bá ń bí Àṣànà iṣẹ́ wo l'Àṣànà ń ṣe ó lóun taṣọ online page ẹ̀dà did she ask her where she see money that is where I have the problem with them ọmọ ẹ kò ṣàgbàfọ̀ ó ń káṣọ wálé ọmọ ẹ ò ní gbàṣẹ́ ó dẹ̀ kílé mọ́lẹ̀ fún ẹ ó ń kọ fún ẹ